lẹ́kùnrẹ́rẹ́ láti ní ìrírí àrà ọ̀tọ̀ àti òye tí ó kó ẹ̀kọ́ ọgbọ́n àtinúdá àti ìgbádùn wọnú ara wọn. Ọ̀gá ilé ìwé àti àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Treasureland Elementary School ni wọ́n ti rìnrìn àjò àbẹ̀wò ẹ̀kọ́ ìmọ̀ ọ̀tun lọ sí ilé iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Ìjẹ̀bú-Òde. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn náà ní kúnkún. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí síwájú sí i. Ilé ẹ̀kọ́ Treasureland Elementary School tó wà ní GRA Ìjẹ̀bú-Òde tí wọ́n ṣe àbẹ̀wò ìrìn àjò ẹ̀kọ́ sílé iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde lọ́jọ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti fi hàn farayere ọgbọ́n ìmọ̀ àti òye èyí tí wọ́n rí gbà nílé ẹ̀kọ́ wọn, pàápàá jùlọ fún kíka orin ògo tuntun orílẹ̀-èdè Nàìjíríà. Allah shall be the symbol that truth and justice reign. It brings about to honor and this way counts as gain. To honor to our children, ever now without stay. Kò pẹ́ tí àwọn akẹ́kọ̀ọ́ yìí dé sí ilé iṣẹ́ ọ̀hún ni wọ́n ti kó wọn yíká àwọn ẹ̀ka àti ọ́fíìsì kọ̀ọ̀kan ní ilé iṣẹ́ ọ̀hún pẹ̀lú àlàyé ní kíkún fún wọn ohun tí àwọn ẹ̀ka ọ̀hún dá lé lórí. Lára ibi tí wọ́n tún kó wọn dé ní ìyàrá ìgbóhùnsáfẹ́fẹ́, ìyàrá ìṣàkóso àti ìyàrá àtúntò àwòrán pọ̀. Nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ náà ń sọ ìrírí wọn lórí ẹ̀kọ́ tí wọ́n kọ́ àti bí àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ ọ̀hún ṣe fi mọ̀ lọ́lọ́kan òjọ̀kan yé wọn pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ wọn, wọ́n sì ṣe ìlérí láti tún padà wá nígbà mìíràn fún ìmọ̀ ọ̀tun tó yè kóró. Lẹ́yìn àbẹ̀wò ọlọ́jọ́ méjì láti ọ̀dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí sí ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, àwọn akẹ́kọ̀ọ́ yìí wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá iléèwé wọn àti àwọn òbí wọn fún ti àǹfààní tí wọ́n fún wọn nípa ìmọ̀ ọ̀tun yìí, pẹ̀lú ìdùnnú àti ayọ̀ pé ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé iṣẹ́ amóhùnmáwòrán pẹ̀lú pàápàá fún ti ìrìn àjò ìmọ̀ ẹ̀kọ́ tuntun yìí. Ìfarabalẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ yìí wà fún gbogbo ìgbà tí wọ́n fi wà nílé iṣẹ́ ọ̀hún. Àsìkò àwọn ilé ẹ̀kọ́ Light of God Nursery and Primary School rèé bí wọ́n ṣe ṣíjú àwọn akẹ́kọ̀ọ́ wọn sí àwọn ọ̀nà akọ́ṣẹ́mọṣẹ́ àti ọ̀nà àti máa gbóhùnsáfẹ́fẹ́ lójúnà àti fún wọn ní àṣàyàn iṣẹ́ àti òye nípa iṣẹ́ òòjọ́ wọn ní ọjọ́ iwájú. Akọ̀ròyìn wa Anthony Gandonu jábọ̀ ìròyìn wípé ìrìn àjò ẹ̀kọ́ náà jẹ́ ìrírí tó wúlò fún àwọn akẹ́kọ̀ọ́ náà àti àwọn olùkọ́ wọn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà síwájú sí i. Àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Light of God Nursery and Primary School ni wọ́n ti ṣe àbẹ̀wò sí ilé iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ NTA Ìjẹ̀bú-Òde, lẹ́yìn tí wọ́n sì kọ́wọ̀ọ́rìn pẹ̀lú 3 nínú àwọn olùkọ́ wọn fún ìrìn àjò ẹ̀kọ́ náà. Nígbà tí òṣìṣẹ́ ìṣàkóso ilé iṣẹ́ NTA ń gbà wọ́n wọlé sí ilé iṣẹ́ náà, wọ́n mú àwọn akẹ́kọ̀ọ́ náà káàkiri àwọn ẹ̀ka tó wà nínú ọgbà ọ̀hún lẹ́yìn ìgbà tí wọ́n ṣàlàyé fún wọn ohun tí wọ́n ní láti mọ̀ nípa ilé iṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Nínú ìmú wọn yíká àwọn ẹ̀ka ọ̀hún, òṣìṣẹ́ ìmọ̀ ẹ̀rọ NTA Ìjẹ̀bú-Òde wá ṣàlàyé àwọn iṣẹ́ tí irinṣẹ́ kọ̀ọ̀kan ń ṣe fún wọn pẹ̀lú pàápàá bí wọ́n ṣe ń gbóhùnsáfẹ́fẹ́ tí àwọn èèyàn ṣe ń wò wọ́n nílé. Àbẹ̀wò àwọn akẹ́kọ̀ọ́ sílé iṣẹ́ náà tún fún àwọn akẹ́kọ̀ọ́ náà láǹfààní láti béèrè ohun tí wọ́n mọ̀ tí wọ́n sì gba àwọn ìdáhùn tó yẹ láti ọwọ́ àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ náà. Ní ìparí ìrìn àjò ìmọ̀ ẹ̀kọ́ yìí sílé iṣẹ́ NTA, àwọn akẹ́kọ̀ọ́ náà wá sọ ìrírí wọn. Arábìnrin Olúwadámilọ́lá Martin ṣe olùkọ́ wọn náà sọ̀rọ̀ lórí kókó tí àwọn akẹ́kọ̀ọ́ náà fi ṣàbẹ̀wò sílé iṣẹ́ náà. Lẹ́yìn ìgbà náà ni wọ́n wá darí àwọn ọmọ náà padà sínú ọkọ̀ tó kó wọn wá láti padà sílé ẹ̀kọ́ wọn. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu ti darí ìjíròrò tí ó ń tẹ̀síwájú pẹ̀lú àwọn olùpèsè ajílẹ̀ lórí ìdí láti dín iye owó ìpèlò tí a fi ń ṣiṣẹ́ oko kù láti jẹ́ kí àwọn àgbẹ̀ mú ìdàgbàsókè bá àwọn èso wọn. Mínísítà fún ètò ọ̀gbìn àti ààbò Abubakar Kyari sọ pé àtúnṣe ilé-iṣẹ́ ìfowópamọ́ ètò ọ̀gbìn ti ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èròǹgbà láti yanjú àwọn ìpèníjà owó tí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ oko dídá. Mínísítà náà sọ̀rọ̀ yìí bí ó ṣe ń gba àwọn ọmọ ẹgbẹ́ onímọ̀ ẹ̀rọ orílẹ̀-èdè Nàìjíríà lálejò ní olú-ìlú ilẹ̀ Nàìjíríà Àbújá. Akọ̀ròyìn wa Musa Babali ló jábọ̀ ìròyìn.
àìsí èlò ìsebẹ̀ tòmátò láàrin ọjà àti ọ̀wọ́ngógó àwọn èyí tó wà nílẹ̀ ti fa ohun hẹrẹ láàrin àwọn olùbárà léyìí tó sì ti fà á kí àwọn ìyàwó ilé lóríṣiríṣi ó ti máa wá ọ̀nà àbáyọ lọ́lọ́kan-ò-jọ̀kan láti máa sebẹ̀ wọn níṣó. lójúnà àti kojú ìpèníjà yìí ilé ẹ̀kọ́ gíga ìjọba àpapọ̀ ti ọ̀gbìn ìyẹn Federal University of Agriculture Abẹ́òkúta wọ́n ti ṣètò ilẹ̀ éékà 2 ọ̀tọ̀ọ̀tọ̀ láti ṣètò ọ̀gbìn ohun èlò ìsebẹ̀ tòmátò láti lè fi yanjú òkè ìṣòro àwọn ohun tí àwọn ará ọjà ń dojúkọ tí wọ́n sì tún pèsè ẹ̀kọ́ fún àwọn ọmọ iléèwé. akọ̀ròyìn wa Yẹmi Dalemo lóníròyìn tó ṣàtijọ́ ìròyìn yìí tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. níbí ni a ti máa mẹ́nu dúró fún ti ìròyìn wa fún talẹ́ tòní. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti lórí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.